wọ́n ní yẹn tó bá wá jẹ́ bẹ́ẹ̀ yọ àjẹ́ nípa ẹni tó mọ̀ nípa ẹ̀ yọ máa sọ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ nípa yí pé àwọn ọmọ yàyàkúyà lóde ìní inú mi dùn púpọ̀ fún àwọn ará wa tí wọ́n wá láti OJB News tí arákùnrin wa Ọlálékan tó wá ṣojú wọn òye ìkún òye ti ń bẹ fún wọn. Èmi ọmọ ìyá yín tí wọ́n wà níwájú yín èmi ni wọ́n ń pè ní Alhaji àbí Sheilk Mashhud Ramadan Jubreel Al-ameer-l-ketiwy sahibul imamatil-makkiyya tó jẹ́ olùdásílẹ̀ ìjọ ìbáyé wà láàfíà ìbára àdúgbò wà láàfíà ìbálàjọgbé wà láàfíà ìsìnkú àwọn ọmọlẹ́kọ̀ọ́ àlàáfíà tí wọ́n ń pè ní IPS ní Òjòkòrò mo dá ilé ẹ̀kọ́ lẹ̀ wọ́n pè ní Markazu Salam للتعليم العربي الإسلامي kọ́ oríta ibùkọ́ni ní ẹ̀kọ́ ohun téèyàn bá mọ̀ òun ni ó sọ àsọdájú nípa rẹ̀ èyí téèyàn bá mọ̀ yóò máa sọ pé wọ́n ní yẹn tó bá wá jẹ́ bẹ́ẹ̀ yóò á jẹ́ nípa ẹni tó mọ̀ nípa ẹ̀ yóò máa sọ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ nípa yí pé àwọn ọmọ yàyàkúyà lóde ìní inú mi dùn bọ́lá ti fi ẹ́ ṣe kòńgẹ́ útúbà tá a ṣe lé nínú jímọ̀ wa yíyọwọ́ àwọn ọmọdé kò sí lọ́wọ́ àwọn ọmọ tó yọwọ́ pẹ̀lú gbogbo ohun tí wọ́n wá ń pè mọ́ wọn lóde ìní léyìí tó jẹ́ bẹ́ẹ̀ àtẹ̀yí tí ò jẹ́ bẹ́ẹ̀ èyí tèmi náà mọ̀ pọ̀ jẹ́ bẹ́ẹ̀ ọwà kí ló wá bí àrùn kì í wá láyé kò nídìí kí ló fà ó lè jẹ́ jíjẹ àbí mímu àbí ìfarakín àbí ìfàsímú òní bí àrùn òbí kọ̀ọ̀kan ra ẹ̀tọ́ àwọn ọmọ láre gbogbo nǹkan tí wọ́n bá ti ṣẹlẹ̀ láyé níbi kínkín kúlù lọ́mọ́rì mọ̀bùdáhà mínà sọ́gàr wàmúvàmùlà amúrin mímú tasgari ṣàràrí gbogbo ọ̀ràn láyé kọ́dà ayé tá a wà nù ẹ̀ ibi tọ́lọ́hún dá ádámọ̀ sí àti ìyá ńlá wa àwáwò nìkan ní jáàyè ń jọ́nà lọ́wọ́ nígbà tá ádámọ̀ bẹ̀rẹ̀ sí bímọ sí àti ìyàwó ẹ̀ àyè ẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ̀ ilẹ̀ ẹ̀ ti wà ọlọ́run ti dá kalẹ̀ ó sì ti mọ iye àwọn tí ó lò ó sì ti mọ bí ó ti ṣe tó ilẹ̀ níṣẹ́ àlè lulẹ̀ tán tá a fi kú tá yóò fi parí àlè lulẹ̀ tán náà àmọ́ ibi nǹkan kan ní nǹkan tí máa bẹ̀rẹ̀ ibi kínkín ní nǹkan tí bẹ̀rẹ̀ táyé fi wá fẹ̀ débi pé ó délé ní gbogbo ẹni tó jẹ́ pé gbogbo ohun tí ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run ní kí àwọn ẹni ọlọ́run láwọn tó ránṣẹ́ kí wọ́n wá fi jíṣẹ́ fún wa ìṣetí kúkú mo gbọ́ mi ò gbà kò rí bẹ́ẹ̀ òun ló dá gbogbo kinní ilẹ̀ àti ìmọ̀ ọ̀rọ̀ tó lè dà bó ti ṣe wá dà yìí ìmú ní kínkín ká bímọ ká tọ́mọ ọ̀ràn yẹn ni kì í ṣe bá a bá fẹ́ ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n kàn ń bímọ wọn àkọ́kọ́ ni wọn ò tẹ́ ìfẹ́yàwó lọ́nà tó gbàjẹ́ pé àlegbà fẹ́yàwó ìfẹ́kùfẹ́ ọwá mú ìbíkúbi wá ìbíkúbi ọwá mú ìníníkúni nínú àwọn èèyàn tí wọ́n máa gbèlú ọwá ti bẹ̀ṣẹ̀ gbogbo báwọn ọmọ ti wá dà lẹ́ni àwọn òbí tí wọ́n bí wọn ọwọ́ wọn lọ́pọ̀ sí jù ọ̀tọ̀ lọmọ tó ya lágídí ọ̀tọ̀ lọmọ tó ya wòǹparì àmọ́ kò lè ya lágídí kò sì ya wòǹparì bí ìbá ṣe pé ọwọ́ òbí ló ti wá mo fi ṣàpèjúwe ọmọ kan ò lè dàgbà kọjá ìbáwí òbí ẹ̀ àbí ìtọ́sọ́nà òbí ẹ̀ ọ̀làjú kan ò lè gba ìtọ́sọ́nà òbí torí pé ayé ló bá òbí ṣe é mọ̀ pé orílẹ̀ a máa yọ̀ bí ẹrọ̀fọ̀ òbí lọ́mọ gbogbo kínú ẹ̀ ní wọ́n fi yé àwọn ọmọ nípa pé ẹ má ṣe báyìí ẹ ṣe báyìí báyìí lọ́dà èyí ọ̀dà gbogbo kínní yẹn tó gbọ́dọ̀ pilẹ̀ lọ́dọ̀ òbí ìyá ọmọ àti bàbá ọmọ gẹ́gẹ́ bí òfin ọlọ́run wọ́n wá tó lọ pé lọ ilé ẹ̀kọ́
àwọn ni wọ́n gbogbo ìpìlẹ̀ tí máa ń jẹ́ ìpìlẹ̀ tí ń jẹ́ foundation láti gbé nǹkan lé lórí, láti gbé ẹ̀kọ́ tí tó ń bọ̀ lé lórí, àwọn ọmọ fèlè lọ́dọ̀ àwọn òbí.